fìfẹ́ bára lò. ẹ jẹ́ ká máa fìfẹ́ bára lò. ẹ̀sìn kan ò pé rárá o. ẹ̀sìn kan ò pé káwa ó yòdì. ẹ jẹ́ ká máa fìfẹ́ bára lò. ẹ jẹ́ ká máa fìfẹ́ bára lò. ẹ jẹ́ ká máa fìfẹ́ bára lò. ẹ̀sìn kan ò pé rárá o. ẹ̀sìn kan ò pé káwa ó yòdì. ẹ jẹ́ ká máa fìfẹ́ bára lò. àwa ó ṣòro ilé wa o. 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 ẹ̀sìn kan ò pé rárá o. ẹ̀sìn kan ò pé káwa má ṣòro. àwa ó ṣòro ilé wa o. ìpìlẹ̀ tí Jésù ilé lẹ́lẹ́yìn tí bàbá aládùúrà kọ́. kẹ̀dá máa ṣe rò pé kò kúrò níbẹ̀ ó dúró lé Kristi àpáta. láìlá ìlàlá ògbọ́dọ̀ má bàyọ̀ wá jẹ́. láìlá ìlàlá ògbọ́dọ̀ má bàyọ̀ wá jẹ́. kéré nílé lóko gbogbo ọmọdù tó dá ìwà pátápátá kéré. ẹ súnmọ́ wa níbí kẹ́ ẹ wá gbọ́ làbárí ẹnu wa. akínyín tọbatọba akínyín tìjòyè tìjòyè akínyín tẹrú tọmọ a ò lólódì kankan. ó yẹ gbogbo yín pátápátá ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ mọ́ bá wa ká lọ nítorí pé àṣìpáyà lóbìnrin sílẹ̀kùn ìmọ̀. bẹ́ẹ̀ ni ọmọlúwàbí kì í jàjà ẹ̀sìn kankan. ọ̀rọ̀ ń bọ̀ o ọ̀rọ̀ ń bọ̀. àwọn kan tí wọ́n pera wọn lẹ́lẹ́sìn Boko Haram ń bá gbogbo ọmọ Nàìjíríà jà lọ́ọ́lọ́. ìjà yìí sì mú ọ̀gọ́rọ̀ ẹ̀mí lọ bí ẹni pé sísìn. wọ́n tọwọ́ ọmọ wọn bá sọ wọ́n tọwọ́ ọmọ wọn bá sọ. lóhun tá a ti lérò tẹ́lẹ̀ rí. ṣùgbọ́n kàkà kó sọ fún yá àjẹ́ níṣẹ́ ló fi gbogbo ọmọ rẹ̀ bóbìnrin lẹ́yẹ bá ń yí wọnú ẹyẹ. wọ́n wá ṣe tán nísinsìnyí wọ́n dé ọ̀dọ́ wa nílẹ̀ ọmọ Odùduwà tó ń tòrò bí omi àmùyí àfi tó bá di kúdu bí omi odò ẹ̀rọ̀fọ̀. ẹ̀dùn náà ṣe ká fọwọ́ lọ́wọ́ ká máa wòye ká mọ̀ wípé wọ́n tọwọ́ ọmọ wọn bá sọ àbí ká lóògùn àwùtẹ́lẹ̀ tí kò gbọdọ̀ parọ́. ẹ fura ìfura ní oògùn àgbà. bẹ́ẹ̀ sì ti mọ̀ wípé igi gogoro má gún mi lójú àtòkè láti lọ. ọmọ Odùduwà ẹ ronú ọmọ káàrọ̀ òjìrì ẹ sọjí ọmọlúàbí ẹ tají ẹ mọ́sàsùpara ẹ mọ́sàsùpìyè mọ́. ọmọ Odùduwà tí ń bá wọn ṣẹ̀sìn mùsùlùmí ọjọ́ pẹ́ kò sì sédè àyèdè láàrin mùsùlùmí àtẹlẹ́sìn àbáláyé. ìgbà tẹ́lẹ̀sìn kìrìsìtẹ́nì náà sì tún dé àtẹlẹ́sìn mùsùlùmí àtẹlẹ́sìn àbáláyé àtẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n ń bára wọn ṣe wọn ò bára wọn jà bẹ́ẹ̀ sì ni wọn ò bára wọn ta. kò ṣe wípé kò sí èdè àìyedè rárá ṣùgbọ́n ọmọ káàárọ̀ òjíire kò jẹ́ bẹ́ẹ̀ nìkan jàjà bó lè yá kó ya. lẹ́yìn tá a ti ṣàbáyọrí sí bó dàmí lọ́gùn nù mọ́ fọ́ lẹ́yìn kò wá sí ìdílé kan ní ilẹ̀ ọmọ Oòduà tí kò ní apá kan mùsùlùmí apá kan kìrìsìtẹ́nì. ẹ̀sìn wo ni yóò wá rún ẹni lọ́pọ̀ ọmọ yẹn níbí? a kì í mú ohun rere kankan bọ̀ nínú bó dàmí lọ́gùn nù ló kọ́ wa lọ́gbọ́n. ìṣèbáwa la dọ́gbọ́n máa ká lọ ìjà mi dojú ọ̀nà. àwa la sọ wípé mọ̀jàmọ̀sá la fi máa kíkan ni. àti ẹ̀tún ní òrìṣà bó o lè gbè mí ṣe mí bó o ti bá mi. kò tiẹ̀ tí ì sí oògùn kankan tẹ́nìkan dànù débi ẹnìkan yóò fẹ́ nìkan lẹ́yìn. kí la wá ń fà ní wàhálà? ẹ fúnra o. owú jíjẹ ohun ìlara ló dàbí ẹni ń fa wàhálà yìí o. a sì ti mọ̀ wípé ìjà ìlara kì í tọ́ bọ̀rọ̀. ọmọ káàárọ̀ òjíire a ṣe wá pọ̀dọ̀ fi orí wa wálé bí wọ́n bá ń tàn ọ́ sì má tanra rẹ̀. a kì í ṣara wọn òjò tó rọ̀ ló kẹ́yẹ lépọ̀ má dìyẹ. ṣùgbọ́n ọ̀rọ̀ ti wá di ìrọ̀rùn igi ní ìrọ̀rùn ẹyẹ. ọgbọ́n ló gbà ó ọgbọ́n tó sì wà ní kò nílò àwáká àfi tá a bá fẹ́ lò ó ló kù. nígbà láíláí Àfọ̀njá kò gba ìmọ̀ràn Ṣọlágbẹrú Láálímì fi ráyè wọ̀ wá láàrin. ṣebí mùsùlùmí Láálímì mùsùlùmí ni Ṣọlágbẹrú ṣùgbọ́n Ṣọlágbẹrú rí ọjọ́ iwájú
ó sì gba Àfọ̀njá ní ìmọ̀ràn tí yóò ṣe ọmọ Oòduà láǹfààní lọ́jọ́ iwájú. Àìgbàmọ̀ràn Ṣọlágbẹrú ló kó bá Àfọ̀njá tí a kò sì tí ì bọ́nú rẹ̀ di báyìí. Ọpẹ́lọpẹ́ Olúyọ̀lé Ìbàdàn tọ́lọ́run fún lọ́gbọ́n tó fi mú ẹnu ọmọ Oòduà kò ní Òṣogbo àti odò Ọ̀tìn níbi tí àwọn oníhìlàhílò ti ṣèwé agbéjẹ́mọ́wọ́. Ẹ fura ọgbọ́n ló gbà. Ọgbọ́n yìí ni òjì abáwọn jagun abẹ́lé ìjọ́sí tí ó fi jẹ́ wípé ọ̀rẹ́ ni wọ́n ti so ewé agbéjẹ́mọ́wọ́. Ọgbọ́n yìí kan náà la fi ṣe ti Abíọ́lá tí ó fi wá jẹ́ wípé Olúméjì ló padà wá dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn irúkèrúdò Babangida àti Abacha. Ọkùnrin rẹ́jò obìnrin pa ṣèbí kẹjọ má ti sá lọ. bẹ́ẹ̀ni. ló dífá fún Olú kan tó gbàjọba tí ìkejì sì mú sùúrù. bá àbá wá ní jẹ́ kí ohun tá a fẹ́ gbẹ̀rún ọdún kọjọ wọmi ní ìṣẹ́jú kan ojúlọ alákàn fi ń ṣọ́rí ká ti bí ìṣáná kíyèsí ọ̀gùn. kí ni ká ṣe. Ọmọ káàárọ̀ oòjíire kì í ṣọ̀tá àlejò níṣẹ́ la máa ń gbà wọ́n mọ́ra ṣùgbọ́n o ká má wàá fira wa gégùn ọmọ Oòduà tí kì í gbónílé bí òṣàjèjì. ká má rí. bí ẹ bá ń gbọ́ wípé àwọn kan ń ṣe ìpàdé ìjà rúkèrúdò ẹ fi tó àwọn aláṣẹ ìlú létí. ohun tí ń wí ni wípé bẹ́ẹ̀ bá ń gbọ́ pé àwọn kan ṣe pàjápàdé ìjà rúkèrúdò ẹ dákun fi táwọn aláṣẹ ìlú létí. ẹ fura sí àlejò kálejò tó bá ń rìn gbèrègbèrè kiri. àlejò kálejò kan kò gbọdọ̀ wọ abẹ́ òrùlé kan sùn láì ṣe wípé a mọ orísun rẹ̀. ẹ wo àwọn ẹrù tí ń wọnú ìlú ibì kan ni wọ́n ṣà ń já a sí. bí àjèjì kan bá ń ṣe ìpàdé bòńkẹ́lẹ́ ẹ fi tó àwọn aláṣẹ ìlú létí. tàbí bí àwọn àjòjì kan máa ṣèpàdé bòńkẹ́lẹ́ ẹ dákun fi táwọn aláṣẹ ìlú létí. bí ọmọ aráàlú bá wá ń parapọ̀ pẹ̀lú àlejò tí a kò mọ orísun wọn ẹ pe àwọn tí yín tí ń bá wọn darapọ̀ kẹ́ ẹ tẹ̀ wọ́n nínú wò láti mọ ohun tí ń lọ láàrin wọn. kóńkó jábélé kò ran ọ̀rọ̀ wa nílẹ̀ yìí o àfi ká fọwọ́sowọ́pọ̀ èrò bámúbámú ni mo yó bí o mọ̀ bẹ́ẹ̀ lòmí ò tí ì jẹ àkóbá ni yóò fi bí o. ìjà ló dé lórí dòwe ṣebí a ti ń ṣẹ̀sìn tẹ́lẹ̀ wá. eléyìí ti wá kọjá ìsìn o àbẹ̀wò ni ti bẹ́rìbẹ́rì àti rẹ́rùnrẹ́rùn. ó sú wa o. ọmọ Oòduà dáyé púpọ̀ lórí ẹ̀mí ọmọ ènìyàn. wọn ò fẹ̀mí ènìyàn ṣeré wọn ò fẹ̀mí ènìyàn tàfàlà. àwọn tí ń rẹ ọmọ ènìyàn lọ́rùn nítorí ẹ̀sìn kò gbọ́dọ̀ jẹ́ agbẹnusọ fójúlówó ọmọlúàbí ọmọ káàárọ̀ òjíire tó jẹ́ mùsùlùmí. bákan náà ni bó o bá ọ pa bó o bá ọ bù ú lẹ́sẹ̀ kì í ṣojúlówó agbẹnusọ fún ojúlówó ọmọlúàbí ọmọ káàárọ̀ òjíire tó jẹ́ Kristẹni. bó bá wá jẹ́ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ àyíká àwọn tó fẹ́ ráríwọ̀ wá láàárín yìí ó fẹ́ sọ wá di ohun tí a kò kì í ṣe àti ohun tí a kò jẹ́. ọmọ Odùduwà ẹ ronú ọmọ káàárọ̀ òjíire ẹ sọjí ọmọlúàbí ẹ tají ẹ mọ́sàsùn para ẹ mọ́sàsùn piyè má o. ẹ fura ìfura lóògùn àgbà.